ọmọlúwàbí ọmọlúwàbí lórúkọ májẹ̀mú tó yẹ ká máa jẹ́. Mo ti ràròjinlẹ̀ lórí orúkọ Yorùbá tí gbogbo wa gbé lérí. Etí ni a fi balẹ̀ dẹ́dẹ́ kálàyé ọ̀rọ̀ wọn ó lè yé wa yékéyéké. Mo ti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó máa yá lórí. Ọ̀yá ẹ wá gbọ́n tí mo bá bọ̀ lórí ìtọpinpin orúkọ wa. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ni mo fẹ́ kọ lẹ́tà orin ewì ránṣẹ́ sí. Ọ̀yá ẹ jẹ́ ká tún tó wà níbẹ̀rẹ̀ ìtàn wa. Igi lango orin ni mo wé jẹ́ wá gbọ́ titun. Ìjìnlẹ̀ ewì tí mo gbé wọ sínú ẹ̀mí tó tún farahàn nínú ìtàn. Mo rìnrìn àjò ẹ̀mí mo gbé tan Yorùbá lọ síwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó sí lọ lórí ìtàn Yorùbá lọ́dálé. Àwọn àléébù ọ̀rọ̀ kan ti wà lọ́jọ́ tó ti pẹ́ t'Olúwa fẹ́ ká mú kúrò nínú ìtàn wa. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó súyọ tẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn kọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe tòṣèlú rárá ká jẹ́ kó yé wa bẹ́ẹ̀ la ò fi sáátá ẹnikẹ́ni. Àmọ́ bàbá wa di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó ta bá kó wá. Kíkó wá tọ́jú ilé ẹ̀ ló tọ́, kíkó wá ó sì padà di tuntun níwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ rèé ó lè múni lákọ̀ òtútù. Ìbéèrè kan ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká bira wa lórí ọ̀rọ̀ Yorùbá. tó bó tilẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ń kọ́ là ń lọ lónìí, wọ́n ní tírin bá jí nínú igbó àkọ́kọ́ fìbà fẹ́ni tó nígbó. Bí ọ̀ni wàràkà bá jí lálẹ́ odò àfìbà fẹ́ni tó nísàlẹ̀ omi. Ǹjẹ́ mo tún dé lónìí, mo wá fìbà fọlọ́run ọba. Èmi a máa pé bàbá mímọ́, Ọlọ́run àgbáyé, aṣíwájú ogun, alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀, afúnimọ́sìrègún, aláàfin àjọbọ, onítẹ̀ àánú, oníbùgbé ògo, alágbádá iná, aláwọ̀tẹ́lẹ̀ oòrùn, ẹni àòrí tí ń wò wá, olórí aríran, ọ̀gbágbántirigbá, ọ̀gbàgbàntirigbà, ọ̀gbàgbà tí ń gbẹ lẹ́ṣẹ̀, ọba aláyé lọ́run, ọba lòkè nílẹ̀, ọba mànàmòní, ọba mònímọ̀lá, àwọ̀ tún wò, ó ń bẹ lọ́tún, àwọ̀ òsì wò, ó wà lósì, àwọ̀ wájú, ó ń lọ wájú rẹ̀rẹ̀ bí ogun, ọba tẹ́ẹ̀rẹ̀ káyé, ọ̀kun dẹ̀dẹ̀ tẹrutẹru, darídarí ayé, olùdarí ọ̀run, òrìkàngbéra ẹ̀ níjà, ó pàṣẹ fọ́jọ́, ọjọ́ yí bí ọwọ́ agogo, ó sọ̀run rọ̀ dẹ̀dẹ̀, ó so ilé ayé ò jábọ́, ó so sánmà ò fàya, ọba tó tẹ́lẹ̀ ẹ̀lẹ̀ bí ẹni ń tẹ́ni, ọba tó ṣe gégélé gbòdògbò, ògèlè ń tí ẹrù tí káráyé láyà bí òkè ńlá, ọba tí kú ò lè pa, ẹni àìsàn ò lè kọlù, alágbádá ogun, ó ṣàkóso ọ̀run, ó lógun oṣópa, ó lógun èṣùbólẹ̀, ayé gbórúkọ rẹ̀, ayé pa lọ́lọ́, ọ̀run gbóhùn rẹ̀, ọ̀run gbọ́n jìnnìjìnnì, olókìkí ògo, gbogbo ara tó ń tẹ̀rù. Ọlọ́run o, ìyanu òkè, aṣọgbà ìràwọ̀ ọjọ́ dùgbẹ̀dùgbẹ̀, adánimọ̀ gbàgbé, alálẹ̀dẹ̀ ọ̀run, afùrẹ̀lẹ̀jọyè, adẹ́dá ìṣẹ̀dá, aṣòro ojúwe, níbo ló ti wá, níbo ló ti bẹ̀rẹ̀, níbo ni ó parí ẹ̀ sí. Ta ni lè sọ báwo ló ti rí gan-an, kí la lè fi ṣàkàwé, sórí birikiti ní, àbò fẹ́ bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀, àbórí bí òṣùpá, bóyá bí oòrùn ló ṣe rí lálẹ́dẹ̀ ọ̀run tá ń jẹ́ gbéná wojú bàbá, ọba gbanigbani, ọba gbààyàn, ọ̀gbágbá olùgbàlà tí í gbẹ̀dá, ọba afúnimọ́ béèrè nǹkan kan, pátápátá parí ọlápo, ọba tí ò lẹ́gbẹ́, amòye àgbà tó finú sánmọ̀ ṣe bùgbé, ọlọ́gbọ́n ọba tó kan sánmọ̀ láàfin, tó fàyè ṣàkótì tìṣẹ̀. tó ọpẹ́ ni fún Ọlọ́run. Irú ètò mo fẹ́ ṣe lénìí ẹ̀ẹ̀kan once in a while ni mo ń ṣe irú ètò yìí. Nígbà tá a bá fọ́ lẹ́rán, tá a wo gbogbo ẹ̀ lọ bí nǹkan ṣe ń lọ, tí Ọlọ́run bá dẹ̀ wá fún wa ní àwọn èrò kan tá a sì rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ. Ìyẹn la ṣe pè ní solution to fuel subsidy in Nigeria. Ìyẹn ni pé kí ni ọ̀nà àbáyọ kúrò lórí ìdààmú owó ìrànwọ́ epo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí kan gbogbo ìlú, ó kan ìjọba gbọ̀ngbọ̀n. Nítorí díẹ̀ yìí mo kí ìjọba tuntun, mo kí ààrẹ tuntun, ẹ kú iṣẹ́ o, ẹ kú ogun àjàyè. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò fi tako ìjọba o, ṣùgbọ́n tí wọ́n bá gbé, tí wọ́n bá dárò, tí wọ́n bá dá sílẹ̀, tí wọ́n bá tún ṣà, tí wọ́n tún mú, wọ́n á rí wípé ohun tí mò ń sọ yìí, wọ́n á rí tí wọ́n mú ń bẹ̀, wọ́n á rí nǹkan tí wọ́n mú ń bẹ̀, tí ó sì jẹ́ ìrọ̀rùn fún ìjọba tó ń lọ lọ́wọ́ yìí. Ṣé rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu, mo kí yín púpọ̀
òkè bàbá yìí ọlọ́run fún wọn ní òye ó fún wọn ní ọgbọ́n ẹ̀ẹ̀kan ṣoṣo tí mo ní ẹ̀kántà pẹ̀lú wọn àtìgbà náà láti gbà yẹn mo máa ń bu ọ̀wọ̀ fún bàbá yìí ni kí nìdí nígbà tí mọ̀mọ́ Mọ́gàjí wọ́n fẹ́ ṣe birthday ńgbà yẹn lọ́hùn wọ́n wá pè mí wọ́n ní wá ṣe wì àṣẹ ní Sheraton àwọn ọmọ rántí báyìí sìn àṣẹ ní Sheraton bẹ́ẹ̀ ṣe parí national item mo fi wireless mo fi kéwì yẹn wá síwájú iṣẹ́ ewì yẹn ó jẹ́ iṣẹ́ ńlá torí pé odidi textbook méjì làwọn kan sọ wọ́n ti kọ nípa màmá gangan àtìgbà yẹn mo respect màmá yẹn púpọ̀ wípé láì ẹni tí ò kàwé tí a lè sọ pé ká fọwọ́ rọ́ sẹ́yìn báyìí tó wá di wípé kò sí ààrẹ tó jẹ lórílẹ̀‐èdè tí ò ní wá ṣe kábíyèsí fún màmá nítorí pé màmá ọ̀sọ́lẹ̀ wọ́n dẹ̀ ṣe iṣẹ́ takuntakun ní tí mo kà ń pa history wọn kì í ṣe èní ni màá sọ ṣùgbọ́n mo fi ń sọ kẹ́lí bá mọ̀ wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í ṣe pé mo fi ń tako ìjọba ni níbo ni mo wá fi sọ wípé ó jẹ́ nǹkan tí ó wú mi lórí tí mo fi máa ń bu ọ̀wọ̀ fún bàbá wa Tinubu ni pé a bẹ̀rẹ̀ program yẹn láago 11 àárọ̀ nígbà tí wọ́n parí national anthem tán mo kéwì wá síwájú ewì yẹn wú màmá lórí màmá gan dìde bàbá dì wọ́n mú nígbà tí mo parí ewì yẹn mo lọ kí gọ́fúnà gbà yẹn làwọn jẹ́ gọ́fúnà Lagos State gangan mo ṣe lọ kí wọn báyìí wọ́n ní a máa rí ẹ mo dẹ̀ kúrò ní orí pẹpẹ bẹ́ẹ̀ ní iwájú ibi tí wọ́n ti ń ṣe program ẹ̀yìn ìgbà yẹn mọ̀mọ́ wa Awólọ́wọ̀ mọ̀mọ́ wa Dídí Olú Awólọ́wọ̀ wọ́n dé ẹ̀yìn ìgbà yẹn bàbá wa Ṣẹ́gun Ọ̀ṣọ́bà àwọn náà dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn pé gómìnà làwọn náà wọ́n ti lọ gbogbo ó ti dàpọ̀ program yẹn wá parí ní aago 5 ìrọ̀lẹ́ wọ́n bá ṣe ka national anthem tán báyìí tí gómìnà fẹ́ máa lọ wá mo wá rò lọ́kàn pé bàbá ìtàn ni wọ́n máa rí èmi ṣé èmi lè lọ rí wọn báyìí sí láàrin èrò bóyá pé ìyàwó mi mú wò jẹ́ ká lọ síbi serve yourself káwa náà ká lọ rèé gbádùn ara wa ká fóúnjẹ níbi tí mo ti ń jẹun lọ́wọ́ báwọn ọlọ́pàá wọn ṣe dé nìyẹn náà ní gómìnà ní kí wọ́n gbé mi wá wọ́n dẹ̀ gbé mi déwájú gọ́fúnà ní wọ́n bá taari owó kan sí mi kì í ṣe owó yẹn ni mò ń kí wọn fún di pé láti aago 11 àárọ̀ ó parí ìrọ̀lẹ́ ẹ wo gbogbo ìfẹ́ǹtì tó ṣẹlẹ̀ yẹn bàbá yẹn ò dẹ̀ gbàgbé pé wọn ò gbàgbé yẹn láti ọjọ́ yẹn mo pé bàbá yìí very very intelligent bàbá yìí mọ nǹkan tí òun ṣe nítorí ìdí èyí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe pé mo fẹ́ fi takò ìjọba ṣùgbọ́n mo fẹ́ fi ran ìjọba lọ́wọ́ ni ṣùgbọ́n ṣeé ṣe kó lè jí kó fẹ́ dàbẹ̀ pé àbọ̀rọ̀ yìí ó ṣe ṣùgbọ́n tí wọ́n bá wo àwọn fọ́nrán ẹ̀ tí wọ́n wo kò mú òkun àwọn ti fún tẹ̀dọ́ ẹ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n gbé kalẹ̀ tí wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí nǹkan kan mú tí ó sì ran Nàìjíríà lọ́wọ́ tí ó ràn masses lọ́wọ́ tí ó ràn ìjọba lọ́wọ́ èmi rí ọ̀nà àbáyọ tí wọ́n fi lè yọ owó epo ìrànwọ́ tí ò ní masses lára tí ò ní ìjọba lára tí yóò sì rọrùn ẹ rí pé ìyanu ni ṣùgbọ́n bí ìṣòro bá wà á láti kọ́kọ́ mọ kí ni ìpìlẹ̀ ìṣòro yẹn bí ṣe rí tá bá ń dárúkọ fuel subsidy ohun tó gbẹgẹ́ ni ohun tó gbẹgẹ́ ni ìmọ̀ mìlú lògbòlògbò àmọ́ mìjọba lògbòlògbò ẹ wo gbogbo ìjọba tó ti ń lọ sẹ́yìn kí ló ṣe tán yọ kí ló ṣe tí ìjọba ètò lọ yìí tó jẹ́ wípé ó le gidi gan tó tójó lógun tí ọ̀yọ́ fàì kó tó lọ ṣùgbọ́n náà máa fi bẹ̀ èmi ò lè sọ pé pàkúté náà fi dẹ́lẹ̀ o torí tá bá sọ̀rọ̀ fuel subsidy fuel subsidy ohun tó gbẹgẹ́ jù ni bírù nǹkan bẹ́ẹ̀ tá bá dẹ̀ fẹ́ yọ ẹ́ríké nígbà tí bàbá wa Abíọ́lá wọ́n béèrè kan lọ́wọ́ wọn gbà ìgbà yẹn wọ́n sọ pé fuel subsidy wọ́n ní ṣé ẹ máa fowó kówó epo kẹ́lẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọjọ́ Nàìjíríà ọjọ́ ọmọ Nàìjíríà lógún wọ́n ní ṣé ẹ máa fowó kówó epo ní tí ẹ bá gba ìjọba kí ni bàbá wa Abíọ́lá sọ wọ́n ní ẹ jẹ́ ká sì mọ̀ kí ni cost of production náà
let's know the cost of production. Then tá bá mọ̀ cost of production pé iye báyìí la fi ń ó ṣeé ṣe kó jẹ́ wípé kọ́mọ̀ tiẹ̀ jẹ́ pé a máa nídìí láti fi kún kó jẹ́ pé a tún máa dínkù ni ṣe mọ̀ pé ọgbọ́n nìyẹn nítorí pé nǹkan tó gbẹgẹ́ ni tí ẹ̀yàn sì gbọdọ̀ fi ọgbọ́n àti òye àti sùúrù pẹ̀sẹ̀ láti fi ṣe. Ẹ jẹ́ ká wá lọ sí díẹ̀ lélẹ́yìí táwa mọ̀ àwọn tó wà nípò ìjọba mi ò ṣèjọba rí mi ò ṣùgbọ́n lélẹ́yìí táwọn olùkèrè àtàwọn ìwádìí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ petroleum subsidy in Nigeria ọ̀nà àbáyọ lórí owó ìrànwọ́ epo ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látòrí ìjọba President Babangida ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bẹ̀. Àkókò yẹn à ń dárúkọ fuel subsidy kì í dárúkọ fuel subsidy rárá lákòókò ìjọba Babangida ní 1988 èmi sì bá wọn ṣe petrol attendance ní Mobil filling station tó wà ní ọ̀nà Apá Road yẹn petrol attendance èló là ń ta jálá epo kan gbà yẹn 65 kọ́bọ̀ kò wọ 1 naira 65 kọ́bọ̀ kò wọ kíní o kò wọ 1 naira even gan tẹ́ bá wo foreign exchange wa gan gbà yẹn à ń pariwo pọ̀ wọ́n ìgbà tí kí Babangida tó débẹ̀ ìgbà tí àwọn bàbá wa Buhari táwọn gbàjọba ń gbẹ̀lú pẹ̀lú Jẹra Túndé Èdè Àgbọn bàbá wa Láńrewájú Kéwì kan gbà yẹn wọ́n ní ká máa fi náírà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ká máa fi ra dọ́là kan èèbó ó tó ná sówó wa ti ya yẹ̀yẹ́ tó bá òun ní náírà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náírà ẹyọ kan ó túmọ̀ sí dọ́là 2 ni ṣùgbọ́n nípa àìní mọ́nẹ́jà tó dáa lórílẹ̀‐èdè wa àwọn tó síwájú wa wọn ò mọ́nẹ́jì ẹ̀ dáadáa ìdààmú yẹn wá ń pele ń bọ̀ wá dé orí Babangida wá sọ wípé a fẹ́ yá IMF loan wọ́n yẹn ni pé International Monetary Fund wọ́n fẹ́ yáwó èlé wọ́n sì ń dìbẹ́tì ẹ̀ ní ṣé ká ya àbí ká má ya bàbá ti ya ó wá di wípé orí kìnní kan òkè owó tá a yá yẹn kí ni wọ́n fi ṣe tí èèyàn bá fẹ́ yá owó ó gbọ́dọ̀ yá owó ẹ̀ lórí pé nǹkan báyìí ni mo fẹ́ invest ẹ̀ sí mo fẹ́ invest ẹ̀ sórí nǹkan kan tó lè máa dá owó yẹn padà téèyàn bá fẹ́ yá owó àwọn ọ̀jọ̀gbọ́n á jókòó lórí business wo nígbà tá a wà léèwé tá a ṣe accounting a máa ń pè ní investment project accounting yẹn wọ́n bá gbé project kan kalẹ̀ àgbélé ìkalẹ̀ a wá ní kí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ pé tá a bá máa náwó lórí project fún ọdún 5 ṣó máa fún wa lérè tá a bá wá calculate kinní yẹn tó bá yẹ pé at the end of 5 years tó lọ fún wa ní minus ó dàbẹ̀ wípé ohun tó sọ fún wa ni wípé ká má fọwọ́ kan project yẹn torí pé loss ló mọ́ bá lọ but tó bá ti fún wa ní +1 we can go ahead torí pé a calculate ẹ̀ pé ọjọ́ kìíní market value kìíní kan value ayọ̀lé ayọ̀wó tọ̀hún ayọ̀wó tìín ó kù yé báyìí at the end of 50 years ó tún fún wa ní positive result then you can go ahead ǹjẹ́ wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ akàndédé kù gìrì wọ́n ní gba IMF loan kí ni wọ́n gbà fún kí ni tí wọ́n gbà fún gbà ibi tó yẹ ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn torí pé ṣe rí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo yìí corruption àwọn elite ni kì í ṣe ti masses báwo wá ni masses ṣe máa jìyà corruption àwọn elite ibi tí wàhálà rẹ̀ wà nìyẹn bí àṣà bàbá wa wọ́n ní mi ò gba contract mi ò gba mínísítà bẹ́ẹ̀ náà làwọn masses náà wọn ò gba contract wọn ò gba mínísítà wọn ò gba child support àwọn àkàndá ènìyàn wọn ò fún wọn ní disability support education support kò sí ń bẹ stimulus kò sí ń bẹ passes wọn ò gba palliative kankan lọ́wọ́ èèyàn kankan kò sí ìrànwọ́ kankan
pàtó bí tí wù tí mọ ìjọba ilé iṣẹ́ mọ̀pọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni o kì í ṣẹjọ́ tí wọ́n o ni mo ṣe ń try láti pé wọn ò gba palliative kankan lọ́wọ́ èèyàn kankan. Now the only thing tí wọ́n bá ti wá fi kọ́bọ̀ kún owó epo gbogbo nǹkan pátá yóò ní mẹ̀kúnnù lára débi wípé ẹ wo ìjọba tó lọ yẹn fódìdí ọdún mẹ́jọ àwọn èèyàn tó commit suicide tí wọ́n bá calculate àwọn tó kú torí policy ìjọba so gbogbo nǹkan wọ̀nyẹn táwọn èèyàn yẹn ti ń experience kò yẹ kọ́pọ̀lọpọ̀ nígbàgbọ́ ní ìjọba mọ́. Ẹ jẹ́ ká wá lọ nígbà tí Babangida máa bẹ̀rẹ̀ sí ní gbé ètò kalẹ̀ ńgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wa ní austerity measure bó ṣe wọ́n tún pè kíní kan ètò kan ní structural adjustment program SAP àwọn fi ń búra wa ń gbà yẹn pé tí SAP bá máa sample orí ẹ̀ báyìí tó máa SAP ẹ̀ wọ́n tún gbé kan kalẹ̀ wọ́n pè ní MAMSA ìyẹn ni mass mobilization for self-reliance, zero justice and economic recovery. It was an exercise in political orientation in Nigeria under President Babangida as one of the recommendations of political bureau headed by Dr. Samuel Joseph Kuki. So wọ́n ti gbogbo ètò yẹn náà gbé kalẹ̀ wọ́n gbé MAMSA kalẹ̀ àti lo MAMSA àlò oríṣiríṣi náà kàn gbé kalẹ̀ tàbí àwọn ìlú ní ìsìngbà wọn ò lo MAMSA wọn ò lo social adjustment mọ́ nítòkùn sí ní subsidy. Nígbà tá à ń pariwo subsidy yìí tó bá rí pé àwọn kan ni wọ́n ń gba owó yìí tí wọ́n ń gba owó yìí ẹ jẹ́ ká wádìí wọn ká list orúkọ wọn èló ni wọ́n gbà níbo wọ́n ti gba epo àwọn epo tí wọ́n ń gbà ẹ jẹ́ ká take picture ibi tí wọ́n ti gba cargo ìgbà tó land ká take picture talẹ́ni tó gbà talẹ́ni tó sign ẹ̀ kí wọ́n ṣe investigation lórí NNPC overall ká ṣe overall gbogbo investigation ọbẹ̀ kí wọ́n wò ó torí wípé ṣe rí subsidy yìí ọgbẹ̀gẹ́ ìlú òfin ní nǹkan kan tá a lè fi bọ́ ń bẹ̀ ṣùgbọ́n tí mò ń sọ kó lè yé wa wípé subsidy yìí ohun tó gbẹgẹ́ tó jẹ́ wípé tí wàhálà rẹ̀ nígbà tí bàbá àti president Abacha dọ́nìn Abacha regime ìgbà táwọn débẹ̀ kí ni wọ́n sọ wọ́n increase owó epo ni wọ́n increase ẹ̀ sí 22 naira àwọn ìlú náà faraya 22 naira mama bírèkó àgbà ṣùgbọ́n Abacha ṣe kinní kan gbà yẹn ó ní ohun tí a máa ṣe ni pé cushion for kinní kan jáde cushion for kan táwọn aráàlú òfin ní feeling ẹ̀ dáadáa ó tún wá nìkan organize kan set up ti Petroleum Trust Fund that is PTF yẹn ni wọ́n ní kí General Buhari our past president pé kí wọ́n head yẹn gbà yẹn wọ́n dẹ̀ ń fi àwọn kinní yẹn wọ́n fi ránṣẹ́ ọ̀nà díẹ̀ ṣé wọn pé bí wọ́n ṣe dá PTF lẹ̀ wọ́n á employ àwọn èèyàn kan bẹ̀ àkàn àríṣẹ́ ń bẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ so bó ti jẹ́ pé a lè sọ pé báyìí ni wọ́n ṣe ná àwọn owó yẹn tí mò ń try láti sọ ni wípé níbo ni subsidy ti bẹ̀rẹ̀ ká kọ́kọ́ wádìí yẹn ná torí tá a bá mọ foundation ìṣòro ọ̀pọ̀lọpọ̀ gbà á ní subsidy láyọ láti fún owó epo òkè sí subsidy náà ṣé tá a bá tún yọ eléyìí náà ní ìsìn àwọn ìjọba mi ò tún ní dé pé subsidy yẹn o kinní kan ò tó nígbà tí ó dórí bàbá president Jonathan wọ́n ní ẹ rí wípé finance minister Okoje-Iweala làǹgbà yẹn ibi tí ọ̀rọ̀ subsidy lédè pé kí wọ́n yọ kúrò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹ̀wá gbàjọba ń sìn gan gbogbo náà ní yarí everybody sọ wípé no tí wọ́n bá yọ kúrò àwọn ìjọba yẹn wọ́n ti mọ bí wọ́n ṣe máa pín wọ́n ti pín by state tẹ́ bá lọ wo àwọn rally tí wọ́n ṣe lọ́jọ́ tá ń gbà yẹn tẹ́ bá wo àwọn report tẹ́ bá wo fídíò wọn ní wọ́n ti pín owó yẹn wọ́n máa pín láàrin ara wọn ní ìjọba àwọn ìlú gan ò ní trust mọ́ nínú ìjọba ẹ rí i pé Okoje-Iweala gan sọ ń gbà yẹn wípé ó try láti plead àwọn ènìyàn láti calm wọn down wípé lóòótọ́ òun àwíà wípé àwọn èèyàn ìlú wọn ò trust ìjọba mọ́ ṣé a rí ibi tó gun yẹn lédè ńgbà yẹn ṣe mọ̀ pé finance minister wọ́n torí ẹ̀ wọ́n jìyà ẹ̀ gbé Ọlọ́run ló yẹ̀mí ìyá yẹn lórí nǹkan tí ẹ lè bá mọ̀ wípé ọ̀rọ̀ subsidy ohun tó gbẹgẹ́ ni tó gbẹgẹ́ pátápátá gbáà tí a gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pùsù tí a gbọ́dọ̀ fi ṣe ni ṣe rí ìjọba tí ó lọ yìí
àwọn èèyàn kọ́kọ́ ní ìgbẹ́kẹ̀lé nínú wọn lákọ̀ọ́kọ́ ni wípé bàbá wa Tinubu bá ṣe fún wọn ní tí wọ́n ṣe ṣùgbà wọn gbà yẹn torí àwọn èèyàn ní ìgbàgbọ́ nù bàbá wa Tinubu gan gbà yẹn ló jẹ́ kíjọba yẹn náà wọlé gbà tíjọba yẹn wọlé ẹ rí wípé ń bọ̀ wá débẹ̀ body language yẹn gan but ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ ló ń kó sípò àwọn èèyàn rẹ̀ àwọn ẹ̀sìn rẹ̀ ló kó sípò ní àkókò wọn yẹn táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ wọn á nínú ẹ fílẹ̀ àwọn tó trust nìyẹn kí ìlú sá ti dá làwọn kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà àwọn èèyàn ìlú dáadáa làwọn ọmọ Nàìjíríà ní kí ìlú dá ńlá fẹ́ kí ìlú sá ti dá kó ti rọgbọ kó ti dùn ní nǹkan tá a fẹ́ wọ́n sá fílẹ̀ tó bá ṣe báyìí wọn á ní ẹ fílẹ̀ eré ni àwàdà bóyá ẹni ìṣòro kan tó bá ṣẹlẹ̀ wọ́n á búlò àwọn ìjọba àná whereas wọ́n gbé nǹkan gbẹ̀yìn wa lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbawó wọ́n gbawó bàbá Ọbásanjọ́ wọ́n san gbèsè o wọ́n san gbèsè nígbà tí wọ́n dé wọ́n san àwọn gbèsè yẹn bó tí ń ṣe ló yẹ kí kinní yẹn máa tù wá lára sí i ṣùgbọ́n nígbà tá a dé ti ìjọba Buhari ààrẹ jẹ́ ká sọ tòótọ́ ara ní ìlú àwọn èèyàn ń sá lọ nílùú láì ṣẹ̀ṣẹ̀ jagun tán àwọn èèyàn sá kúrò nílùú wọn kálukú ló fẹ́ sá lọ kálukú ń wá bí gbà àwọn ọmọ Nàìjíríà wá di ẹni tó jẹ́ wípé ó ń rá kòrò wọn á lọ mọ gbanú aṣálẹ̀ láti pa àwọn fẹ́ lọ ìlú mi ọ̀pọ̀lọpọ̀ kú sójú ọ̀nà. I remember in 1980 ọ̀rẹ́ wa kan ó ní visa lottery visa lottery tó wà torí kò sí ní tó fẹ́ mú kó Nàìjíríà kí lé gbogbo nǹkan ní àkókò yẹn sẹ́wọ̀n pọ́ta visa lottery ẹ pẹ̀lú lọ́ta 200 naira 200 naira ọ̀tá fẹ́ lómi ohun nìyẹn ó dẹ̀ ohun ò nídìí ẹja rẹ kàn fẹ́ nìyẹn pé bí wọ́n bá nílò ẹ̀wọ́ lọ lò yọmọ blame rẹ̀ báyìí nísìn nítorí pé ìlú dá ìlú túṣẹ ok ìlú lé débi wípé àwọn èèyàn ń sá kúrò nílùú ìjọba ò dẹ̀ ké mọ̀ fáráyé ìjọba ò dẹ̀ change ìjọba ò dẹ̀ wọn kò mì wọ́n pé àwọn ọmọ ìlú onílùú ń sá lọ ebi ń pa àwọn èèyàn báyìí ẹni tó bá ṣàìsàn orí ọ̀fẹ́ Ọlọ́run ni àwọn àgbẹ̀ ò rí bí lọ àwọn tí ń pààyàn lọ ìjọba gbójú sẹ́gbẹ̀ẹ́ kan bí ẹni pé wọn ò rí so gbogbo nǹkan wọ̀nyẹn ìjọba tuntun láti mọ̀ wípé ara ń kan àwọn ènìyàn lórílẹ̀‐èdè inú àwọn èèyàn ò dùn inú wọn ò rẹ́rìn kódà ló jẹ́ kí ìbò yẹn gan kó le kókókókókó bẹ́ẹ̀ yẹn torí àwọn èèyàn fẹ́ fi ìbò wọn protect gan gbogbo nǹkan wọ̀nyẹn ló yẹ kí ìjọba wa consider ìjọba tó ṣẹ̀ṣẹ̀ dé sacrifice ńlá lẹ máa ṣe tẹ́ bá fẹ́ rí ìjọba yìí sí dáadáa Ọlọ́run ràn yín lọ́wọ́ à ń gbàdúrà o àgbàdúrà torí tí ìrọ̀rùn gí òní ìrọ̀rùn ẹyẹ tí ìlú bá dáa ara ó tu gbogbo wa inú gbogbo wa ọdún ẹni tí ó kó wa délẹ̀ ìlérí òun là ń gbàdúrà òun ni à ń wojú ẹ̀ pé kọ́lọ́run fún wọn ṣe nítorí ìdí èyí a ní láti ṣe àtúntò ńlá ká wo kí ló ń ṣẹlẹ̀ ní sí àwọn kinní ẹ wo odidi Dangote ẹnìkan ṣoṣo ọ̀dà rìfàínárì ṣe ẹ sì mọ̀ wípé bí ìjọba bá fẹ́ ṣe rìfàínárì bí ìjọba bá fẹ́ ṣe bí wọ́n bá fẹ́ ṣe 10 wọ́n lè rí ṣe ẹ wá wò ó nígbà tí wọ́n yá owó tá a yá owó tó jẹ́ wípé tá a fi ń sáfìsì ẹ̀ interest ẹ̀ ó wá jẹ́ about 90-something% of revenue tá a rí lórí owó tá a yá yẹn ṣe mọ̀ wípé wàhálà ni Stephanie bí wọ́n bá fẹ́ sanwó òṣìṣẹ́ wọ́n yàwó bí wọ́n bá fẹ́ ṣe wọlé wọ́n yàwó báwo ni ìlú ṣe dáa bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kí n wá sọ kinní kan fún yín lẹ́nu ṣe tí owó epo lọ sókè tán ká yọ subsidy yìí ẹnìkan pè mí láti mọ̀wé ibi iṣẹ́ rẹ̀ wà ní Ìkẹjà ó ní àlọ́ àtàbọ̀ ó lọ lọ́jọ́ kan ṣoṣo kò kọjá Ìkẹjà o kì í síbi iṣẹ́ rẹ̀ kò kì í ṣèdúmọ̀ta o ọ̀nà 6,000 naira ọ̀nà 6,000 naira torí àwa tá a súnmọ́ grassroots tá a lè sọ torí pé let's close eyes and remove it ẹni yẹn tó bá máa lọ bí iṣẹ́ fún ọjọ́ 5 láàrin ọ̀sẹ̀ tó fẹ́ lọ bí iṣẹ́ fọjọ́ 5 láàrin ọ̀sẹ̀ definitely ana 30,000 so tó bá jẹ́ pé lórí minimum wage ni ọ̀sẹ̀ kan ló máa lè lọ bí iṣẹ́ láì jẹ láì mu kò ní lọ bí iṣẹ́ fún tí oṣù máa fi parí ṣé income ló mú wá bá Nàìjíríà ni àbí loss
now káwá sọ pé ẹ̀yà mi ń kọ́ bọ̀ ẹ̀yà mi kí n fi lọ bí iṣẹ́ kí n fi bọ̀ nígbà tó ṣùgbọ́n máa parí àná 120,000 lórí pé ó ṣiṣẹ́ ní ìmọ̀ ó gbé mọ̀wé ó ṣiṣẹ́ ní Ìkẹjà gbogbo yẹn ní ìjọba gbọ́dọ̀ calculate kàn rò fún mọ́mẹ́kúnnù ẹ lè díjú pé ẹ fẹ́ yọ o ṣùgbọ́n ibi tí ọ̀nà òsì tí ẹ bá fẹ́ fagbára gbabẹ̀ yóò rí wàhálà yóò rí yọnu òdodo ni àwa tá a lè sòótọ́ leléyìí àwọn tó yí ń ká tí wọ́n ń wojú appointment wọ́n à ní sọ gidi o ẹ bá ní kán lọ rè ṣe finding kán lọ ṣe finding wa n tó máa dùn tó máa jẹ́ ìwúrí but òpin rẹ̀ náà báyìí náà ni ọmọ jákùdé ni àwa tó bá ti roko orí ẹmọ nǹkan tó bá pè nǹkan jákùdé ọmọ jákùdé ni àwa tó lè sọ èyí tó jẹ́ òtítọ́ ọbẹ̀ òun lè léyìí tá à ń sọ yìí so ńgbà tí a ní tá bá dẹ̀ ní ká máa lo ọ̀rọ̀ subsidy yìí lọ a ní yóò pin orílẹ̀-èdè gan yóò pin lẹ́mìí okay ní ìsìn masses tó yẹ pé ó ń gba 30,000 or 32,000 tó pé láàárín ọ̀sẹ̀ kan ó fi 30,000 wọ ọkọ̀ definitely tí a bá fi agbára force ẹ̀ lé wọn lórí ní tó máa bí leléyìí crime á pọ̀ sí because olúkálùkù á fẹ́ wá other means láti wá income láti survive. Number 2 ṣé mọ̀ wípé ẹ wò ìjọba tó lọ yẹn ọ̀pọ̀ èèyàn ló commit suicide o àwọn tó jẹ́ ipò àwọn tó ń gbádùn lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló commit suicide àkàntó pọ̀ sí ni àwọn tó gba owó gbọ́múlé láńtà ńkọ́ níbo lẹ́lòmíì ti fẹ́ rí san tọ́yẹ pé ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀ wọ́n commit suicide crime á pọ̀ sí so ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ èmi wá wò yí pé ńgbà tí ìjọba sọ pé ẹ jẹ́ ká review salary àwọn òṣìṣẹ́ èló la lè fún òṣìṣẹ́ tí ó fi lè balance a jẹ́ pé bóyá ìjọba ready láti fún òṣìṣẹ́ ní ó kéré jù 500,000 minimum wage then níbo ni ìjọba ti fẹ́ rí kẹ́ lè mọ̀ wípé ìjọba tuntun tó wà ń bí bàbá ńlá exam ńlá ló wà wájú wọn Ọlọ́run á dẹ̀ ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á fún wọn ṣe o bàbá ńlá exam ńlá gidi ni àfi wọ́n bá tó lè mú káwọn èèyàn lù káwọn accept ẹni kókè wọ́n ti sanwó oṣù òṣìṣẹ́ di 500,000 now àwọn tí ò wá ṣiṣẹ́ nínú ìjọba ńkọ́ tí wọ́n ń ṣiṣẹ́ under private nígbà tí mo operate ìwọ̀nba company tèmi owó tí mo ń sanwó òṣìṣẹ́ Nàìjíríà okay ṣé mo ready láti san then kí lèmi gan make níbo mo ti fẹ́ rí owó yẹn where am I going to get it so ó jẹ́ nǹkan tó yẹ wípé ìṣòro tó gbẹgẹ́ tó sì jẹ́ pé a sì gbọ́dọ̀ yanjú ẹ̀ a lè fi ipá ṣe ẹ̀bá protest ẹ̀bá ṣe kinní wípé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí kò ṣe ló dàbí ẹni tí jẹ́ kí n sọ bóyá ẹni tí ìgbẹ́ngbọ̀n bẹ́ẹ̀ tí mo kọ́ ẹ ní rọ́ ọ̀ gbọ́dọ̀ gbọ́nsẹ̀ yẹn ẹ̀wà dàdó sojú nígbà tó bá máa bẹ fẹ́ báyìí ẹni tó sọ gan kò ní dúró òórùn ò ní jẹ́ gbádùn nítorí ìdí èyí nǹkan tó gbẹgẹ́ òní subsidy yìí a dẹ̀ fẹ́ yọ kúò kí ni nǹkan tá a lè ṣe láti yọ kúò ẹyọ nǹkan kan báyìí ni ẹyọ nǹkan kan báyìí ẹyọ fọ́múlà ẹyọ kan yìí yọ sọ fún many problem ṣùgbọ́n ǹjẹ́ rẹ́dí àti lò ibi tí wàhálà wà nìyẹn ǹjẹ́ rẹ́dí àti lò fọ́múlà kan ṣoṣo tí mo fẹ́ sọ yìí yóò yanjú ìṣòro subsidy yóò yanjú ìṣòro insecurity yóò yanjú ìṣòro economic yóò yanjú ìṣòro joblessness many things just one formula tí subsidy yà dẹ̀ yọ pò kan tí ò ní sí protest tí ò ní sí nǹkan kan kálukú ọdún kan dẹ̀ mọ́ báyìí ṣùgbọ́n yóò wàá so èso ayọ̀ yóò so èso oore kí ni ọ̀nà àbáyọ kan ṣoṣo yẹn òun náà ni devolution of power ṣùgbọ́n ìjọba wo ló rẹ́dí àti ṣe kálukú gba oyè ìjọba commander in chief of army forces kí n pàṣẹ lórí gọ́fìnà tó wà mẹ́rin kí n pàṣẹ ẹnìkan láti fi ara ẹ̀ rúbọ ẹnìkan ní láti ṣe tán láti jọ̀wọ́ ẹ̀ let go. Our constitution 1960 wọ̀nyẹn ká gbé wá ṣé ẹ mọ̀ pé bàbá ẹ sọ̀rọ̀ kan gbà tí nínú ọjọ́ tí wọ́n ń ṣe swearing
ẹ ní àwọn kálukú ó mọ produce iná yóò mọ generate iná ẹ̀. That was a very good idea. Torí pé kí ni ẹ ti rí ìrírí ẹ̀, torí tó bá jẹ́ wípé power center tí ìbá ṣe pọ̀ jù Èkó lè ní iná ò ní lọ lẹ́kọ̀ọ́ torí ẹ ṣe iṣẹ́ gidi ní Egbin power plant ẹ lọ ṣe ségbin gbà yẹn kí Èkó lè ní iná kí iná má lọ mọ́, ṣùgbọ́n agbára federal ó ka in lọ́wọ́ kò ní àkókò yẹn. Idea kan nìyẹn tẹ́ lò wípé state á produce iná ẹ̀, local gan lè produce iná rẹ̀. Tá bá rí àwọn Christian camp wa tẹ́ pé wọ́n ní non-stop power generation tí náà ò kí ń lọ. Definitely everybody can provide so devolution of power yẹn tó jẹ́ pé region kọ̀ọ̀kan, we have 6 geopolitical zones in Nigeria. Region kọ̀ọ̀kan á ṣàkóso economic ẹ̀, nǹkan bẹ́ẹ̀ báyìí lẹ́mọ̀ mú wá sí center. Regional police yìí tẹ́ mọ̀ fi protect àdúgbò yín ẹni, state police ẹni, kódà local police ẹni, then community police gan ẹni, so that kò sí anybody tó máa halẹ̀ mọ́ yín. Láyé ìjọ́sí nígbà táwa wà lábúlé aláwọn ọlọ́pàá aṣọ́gbó, àwọn tó wà ní village náà wọ́n á ní, so kálukú á protect territory, á solve kìíní yẹn, á solve problem insecurity. No, nígbà tẹ́ bá ti fún wọn tolúkálùkù láǹfààní láti control economic ẹ̀ tó ẹ wàá sọ fún wọn pé tó tí region kọ̀ọ̀kan bá wá láǹfààní àbí state kọ̀ọ̀kan láǹfààní o tẹ́ fẹ́ subsidize ti epo fúnra yín ẹ lè ṣe o. Bí ó bá dẹ̀ jẹ́ wípé ẹ fẹ́ subsidize iṣu ni o àbí tomato àbí nǹkan kan lẹ fẹ́ subsidize fúnra yín ẹ lè ṣe o. Àlẹ́ ìjọba gbọ́dọ̀ ní nǹkan kan tó ń ṣe fún àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ìjọba àpapọ̀ wọ́n ti fi agbára yẹn lé yín lọ́wọ́ o. Ṣùgbọ́n ibi tí ìṣòro wà lórí ọ̀rọ̀ subsidy yẹn, bí àwọn aráàlú ṣe ń fi yín nídàn, àwọn elite tí wọ́n ń jẹ ń bẹ̀, torí ìfura ni wípé àwọn elite yẹn ti lọ ní refinery ní ìlú òdì kejì, wọ́n sì ara wọn náà dẹ̀ fẹ́ mọ́ patronize owó tó dẹ̀ wọ́n ju torílẹ̀-èdè yòókù lọ làwọn ń gbà, làwọn fẹ́ mọ́ ta epo táwọn fẹ́ mọ́ gbà lọ́wọ́ ìjọba. Ìyẹn tó bá jẹ́ wípé lóòótọ́ o subsidy yẹn wà o. Torí náà ẹ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni Olúwa ràn yín lọ́wọ́, ẹ ń láti ṣe ìwádìí tó Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Ṣùgbọ́n tó lè jẹ́ kó rọrùn nìyẹn wípé devolution of power tẹ́ bá wá ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló máa jẹ jáde. Lákọ̀ọ́kọ́ ìṣòro èmi ni wọ́n pa wọ́n lóko àwọn bandit dìde o, yóò kọ́kọ́ ṣẹ́gun yẹn ná, insecurity á kúrò ń bẹ̀, kálukú mọ̀ adẹ̀tún help joblessness àwọn tí ò ríṣẹ́ àríṣẹ́ because àwọn èèyàn máa gbà sí regional police, state police, community police, àwọn èèyàn kan náà máa gbà síbẹ̀ tí wọ́n á dẹ̀ máa rí income tiwọn. Then nígbà tí wọ́n ti lè ṣe tí kálukú ti lè generate iná, ẹ rí pé nígbà tí iná bá wà àwọn weather àwọn tó yẹ pé wọ́n kọ́ṣẹ́ wọ́n free ṣùgbọ́n wọn ò rí iná ṣiṣẹ́ tán ti dọlọ́kadà, ẹ kàn rí pé ọ̀kadà ń disappear lórí ìta fi ń pọ̀ sọ pé yíwá yóò àfẹ́ ọ̀kadà ń bẹ̀ tọ̀hún nídìí yẹn mọ̀, torí pé problem yẹn akàndẹ̀ mọ́ sọ́ọ̀fù ara ẹ̀ ni àwọn kálukú padà sí workshop. Then àwọn ẹ mọ̀ pé àwọn company kan ti bínú kúrò Nàìjíríà torí kò sí ná, irú àwọn Michelin, àwọn Dunlop, àwọn gbogbo ẹ̀bùtù wájì tẹ́ pé bíbí company yẹn ló máa ń dùn mí nígbà táwọn èèyàn kan bá bẹ̀rẹ̀ sí ní ọmọ bú church ìgbé báwo tó bá yẹ pé company ìgbà tí wọn ò mọ history àwọn tó ń lo company yẹn tẹ́lẹ̀ níbo ni wọ́n wà, why did they leave? Because of the policy of government ó lé wọn lọ, wọ́n lọ sí Ghana, wọ́n lọ sí àwọn ìlú tí ò tó wa, àwọn ìlú tó jẹ́ pé àwọn là ń supply wọn níná, àwọn là ń fún wọn lépo, àwọn là ń fún wọn ní nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibẹ̀ ni wọ́n wá lọ tí àwọn bẹ̀rẹ̀ sí ẹni pé ní ìsìn gan àwọn ọmọ Nàìjíríà gan Ghana náà ń lọ ralẹ̀ sí, Ghana náà ń kọ́lé sí ní ìsìn because policy tá a gbé kalẹ̀ ó àfi ní àwọn èèyàn kò mú lọ síwájú kankan wá, kò mú lọ síwájú kankan fún wa. Kíákíá àwọn company yẹn wá padà, àwọn company míì from international community wọ́n bẹ̀rẹ̀ sí ní wá dá iléeṣẹ́ sílẹ̀,
á tún create employment government náà rí tax tiwọn owó á máa wà lápá báwo ṣe ń wọ tax tí ń wọ àpò federal ní ọmọ wọ àpò local ní ọmọ wọ àpò kínní ọkà bẹ̀rẹ̀ sí ní balẹ̀ àwọn tó ti kú òǹlù gan tí wọ́n ti sá lọ kálukú ọ̀pọ̀ padà wá ńgbọ̀ bá yá gan ẹ rí i pé àwọn èèyàn kan mọ̀ bẹ̀bẹ̀ fún visa Nàìjíríà ni wọ́n mọ̀ bẹ̀bẹ̀ fún visa Nàìjíríà àwọn àǹfààní tí ó lè just one thing devolution of power just one thing kò kàn yẹn n tó lè solve fún ẹnìyẹn o but with this pé subsidy yóò kìíní kan àwọn tó fẹ́ jẹun nídìí ẹ̀ gan àwọn tó fẹ́ jẹun nípa lórí pé wọ́n fẹ́ yọ subsidy yẹn náà àwọn náà ti lanú lẹ̀ báyìí òkè tá a bá wá yọ kú tá a yọ pé yọ subsidy yẹn kí ni tíjọba fẹ́ máa ṣe àwọn wo ni wọ́n fẹ́ kó yẹ fún kí ni wọ́n fẹ́ máa fi ṣe fún aráàlú báwo ló ṣe máa kan àwọn aráàlú ẹ wo ìjọba tó lọ wọ́n ní wọ́n ṣètò owó kan bóyá kìíní kan help àwọn bóyá bíi kan fún wọn ní 3 million àwọn ìlú kan fún àwọn kan ní 100 wọ́n fún àwọn 100 people wọ́n fún wọn ní 200,000 wàrà ẹyọ kọ̀ọ̀kan èèyàn wọ́n ní kan fún wọn 3 million so àwọn èèyàn wọn ò ní belief lórí ìjọba mọ́ ṣé bá ń gbọ́ inú kíní aṣòfin wọn ti argue tí wọ́n ti dàrú fúnra wọn pẹ̀lú gbogbo ẹ̀ náà kí ló tẹ̀yìn ẹ̀ yọ nítorí káràlú mo dẹ̀ mọ̀ pé ìjọba náà mọ̀ ṣe yẹn kórówó lè wá ń ta economic lè boost because ẹni tí ò lówó kí ló fẹ́ àwọn ọlọ́jà gan tó ń ta nǹkan wọn ọ̀rọ̀ jàta so fọ́múlà tèmi fún tí mo ya yín inú ọgbọ́n kékeré tèmi torí mi fẹ́ kíjọba yìí mo fẹ́ kó láṣeyọrí kò ṣeé fipá ṣe o kò ṣeé fi agbára mú àwọn ènìyàn sí o ebi ń pa àwọn èèyàn ìlú ò rọrùn kò rọgbọ́ àwa tá a súnmọ́ grassroots lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ nígbà mo wà lé gan tí gbogbo ẹ̀ yìí ṣe kínní abájá kò sí eta kó dé church tó gbàlẹ́ àwọn èèyàn máa bú pásítọ̀ kò sí eta kó dé church a máa pín gbogbo ẹ̀ tán ni tí ò lówó mọ́tò àwọn ètí jẹun àná kínní kan máa ṣe o kínní kan máa ṣe o nítorí ìdí èyí ẹgbàá tí mò ń wí ìró ẹgbàárò àkókò àǹfààní bàbá wa àǹfààní the highest kìíní tí a lè rí jí Nàìjíríà ní lélẹ́yìí kí wọ́n láwọn èèyàn fẹ́ rò ẹyọ fọ́múlà kan so tẹ bá lò forever ni wọ́n máa rántí pé ọpẹ́lọpẹ́ Tinubu ọpẹ́lọpẹ́ ìjọba yìí ni wọ́n mọ̀ wí o wípé torí yóò yọ ọ̀pọ̀lọpọ̀ kúrò lóko òyà ẹ wá wo àwọn tá a pè ní separatists àwọn tá a sọ pé olúkálùkù fẹ́ yá lọ wọ́n fẹ́ yá lọ nígbà tí community wọn bá ń develop kí ló bí tí ó mú káwọn èèyàn sọ pé àwọn fẹ́ yá lọ because wọ́n wò wípé ní federal wọn ò kà wọ́n kún ẹ wo orú ìjọba tó lọ yẹn tiẹ̀ ó fọ́ Nàìjíríà yapa dérú ìlú tí ò ṣiṣẹ́ rí torí iṣẹ́ ńlá lẹ fẹ́ wá ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn wọn àwọn ẹbí wọn gbogbo owó tí wọ́n yá ń bo ni wọ́n ná sí ẹ wádìí ẹ má pé torí pàjọ torí ọ̀rọ̀ ṣe rí one thing àṣírí kan tí mo fẹ́ sọ ni pé kò sí bí ìlú yẹn ṣe rí owó ìjọba ò ṣeé kó jẹ o owó ìjọba tá a pè ní owó ìjọba kò ṣeé kó jẹ ẹnikẹ́ni tó bá kó jẹ bí ọ̀sán ọmọ rẹ̀ ọ̀sán tá a bá pè ní owó ìjọba kò ṣeé kó jẹ o owó ìjọba ìṣe nǹkan tá a jí because táwọn eléyìí ò bá tan ìdí ẹ̀ débẹ̀ àwọn ìran mi ò tàn débẹ̀ wọ́n wá díẹ̀ kan nítorí ìdí èyí gbogbo àwọn tó fẹ́ lọ tó fẹ́ pé àwọn fẹ́ lọ nígbà tára bá tu olúkálùkù tí wọ́n rí pé ìlú tó dáa tí gbogbo nǹkan ń lọ dáadáa gbogbo nǹkan bẹ kálukú lè ṣàkóso ara wọn lè ṣàkóso ara and yes we are still one Nigeria but each region competition àwà ọ̀nà wa ń ṣe àkọ́dà ti dájú ti London lọ ìtàwọn èèyàn máa wí nìyẹn àwọn náà wá sí east ìjọba ló ti wá east gbẹ̀yìn nígbà tí àwa ń kékeré bàbá ìyá mi tí mo tá a gbé lọ́dọ̀ wọn bàbá yẹn kòkó ni bàbá yẹn kòkó ló ń tà kò jẹ́ ìṣepo lákòókò gbà tá à ń wí kòkó bàbá lọ lé àjẹ́ báyìí àgbógbó àwọn ọmọ ilé bàbá yẹn là ń gbé nígbà tí àwọn tírélà tó máa lóòdù kòkó bá dé gbogbo à ń lọ Zaria business ń lọ Kano business ń lọ Ìbàdàn business ń lọ everybody rí tiẹ̀ ṣe interwoven wà ìfẹ́ wà lákòókò gbà yẹn kí ló wá dé tí gbogbo àwa yapa síra wa kálukú wa kórìíra ara wa nítorí pé a gbé constitution tó divide wa ẹ kọ́kọ́ jó constitution yẹn ẹ jó ná ẹ wá implement tí ó jẹ́ kí olúkálùkù tí ó fààyè gba kálukú láti tún lè bàbá rẹ̀ ṣe Olúwa ràn wá lọ́wọ́ o pàtàkì ibẹ̀ nìyẹn o ẹ yọ fọ́múlà kan
ó sì solve gbogbo problem ọlọ́run ó fún yín ṣe o ọlọ́run ó fún yín ṣe o tó bá pẹ́ ẹyọ kan ilẹ̀ tí ẹ̀ rí ṣe mọ́ ní gbàgbé ni o mọ́ ní gbàgbé ni o ṣùgbọ́n àkókò kò sí mọ́ o kankan ni o àkókò ò sí mọ́ o àkókò ò sí mọ́ o nítorí pé ẹ wo ohun tó ti wà nílẹ̀ ẹ wo gbèsè tó ti wà nílẹ̀ kàn máa fi trillion kàn máa fi service debt ọ̀gá o tó ṣínbà náà lọ́bẹ̀ oge kì í dùn púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ mi àwọn bàbá náà wà ń bì Pastor Elijah Prophet Elijah Ariyo God bless you Reverend Joel Emerson àwọn olórin ẹ̀mí tó dáńtọ́ nìyẹn mọ̀mọ́ wa Olúfúnmiláyọ̀ Akíntọ́lá Ọjì God bless you dádì ńkọ́ o sísá rẹ̀ mí Ọládòkun Ọ̀kẹ́ God bless you gbogbo ẹ̀yin tẹ́ wà ẹ máa ṣe ètò yìí bàbá wa dádì Titus Obe àwọn ìránṣẹ́ Ọlọ́run náà nìyẹn Adégòkè Àbáyọ̀mí ẹ ṣé o Ibrahim Ọ̀ṣọ́ ẹ̀yin lẹ́tí ẹ̀ kọ́kọ́ wọlé God bless you mo appreciate yín o ẹ bá mi share ẹ̀ kó dé ọ̀tọ̀ gbogbo àwọn ènìyàn Olúwa ràn wá lọ́wọ́ àwọn kankan wà tí a tún fi sí mi lọ́kàn tí mo fẹ́ sọ báwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn bá wí ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ ló ṣẹlẹ̀ kí ló ṣe tí àwọn àsọtẹ́lẹ̀ yẹn ò ṣẹ a máa sọ fún wa ṣùgbọ́n kì í ṣe ní ṣùgbọ́n tí arílẹ̀ ní lélẹ́yìí Olúwa ràn wá lọ́wọ́ wọ́n ní kì í dùn kó pọ̀ ṣínbà ní ọbẹ̀ oge Kúnlẹ̀ ọmọ Aláàfin ọ̀run lèmi jẹ́ wọ́n ní gbogbo ẹja tí ń bẹ nínú omi ẹ gbàdúrà kómi ọmọ gbẹ gbogbo ọ̀kàsà tí ń bẹ lálẹ́ odò ẹ gbàdúrà kódò ọmọ fà nítorí tí omi bá gbẹ tàbí tí odò bá fà atẹ́jà tọ̀kàsà ni ó faragbá ń bẹ ìkòkò níbẹ̀ lórí iná níná ń gbárùkù tọbẹ̀ tí ìkòkò bá fọ́ tí ọbẹ̀ sì dànù ojú iná ló rí mọ̀ bò ìkòkò ọbẹ̀ wa ní Nàìjíríà kò gbọ́dọ̀ fọ́ o 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 bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ subsidy yìí ẹ jẹ́ ká gbàdúrà o ẹ jẹ́ ká máa fàdúrà ran àwọn ìjọba lọ́wọ́ kọ́lọ́n fún wa lórí ọ̀fẹ́ láti ṣe o kọ́lọ́n jẹ́ kí gbogbo ẹ̀kọ́ yọrí sí àṣeyọrí fún wa o Kúnlẹ̀ ọmọ Aláàfin ọ̀run lèmi ń jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run á tún pàdé láyọ̀ ní ọjọ́ mi ẹ jẹ́ ń gbórin díẹ̀ sí. kí ni wọ́n ń pè ní Yorùbá kí ni ìtumọ̀ Yorùbá níbo ló ti jẹyọ nínú èdè wa níbo la ti wá níbo là ń rè. wọ́n nílé làwọ̀ ká tó sọ ọmọ lórúkọ kí lohun tó ṣẹlẹ̀ ká tó sọ wá ní Yorùbá ìbéèrè yìí ni mo béèrè káàkiri lọ́wọ́ ọmọdé lọ́wọ́ omidan kálukú ní mírí tí minú tí wọn ò rí nǹkan pàtó wí níbi tórúkọ Yorùbá ti kalẹ̀ nínú ìtàn. bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn wípé kí ni wọ́n ń pè ní Ìbàdàn yóò ṣàlàyé ní kíkún pé Ẹ̀bá Ọ̀dàn ni bàbá wọn gbé sinmi Ẹ̀bá Ọ̀dàn ló dẹ̀ bá dàn níjọ́sí kó tó wá dìlú Ìbàdàn. tó ẹ ṣeun padà bọ̀.